ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe é pa ọba aṣọ ògùn títí òrìṣà ọ̀kan Ṣàngó ò lè pè mí bàbá mi ní òrìṣà bàbá mi ní Ṣàngó kọ́ máa gbógun tò kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní Ọọ̀ni ó suspend ní Ọọ̀ni lè suspend èmi lọ́ba paramount ruler ó suspend another paramount ruler so ojú mi lọ ní àgbáwo àbó fi pò jù mí lọ yánbá sẹ́ẹ̀tì 1 2 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 ní àwọn tá a jẹ́ náà paramount rulers so kó ń kálukú lọ mọ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ lẹ́yìn nígbò ń ṣéhùn àmọ́. ọ̀jọ̀gbọ́n méjì ní ń jẹun adigbọ́nà náà gbọ́n bẹ̀ amòye ni ìmọ̀ pé wọ́n náà rí ẹ̀dá kọta ni wọ́n ń bá wí àwọn méjì náà wọ́n sì ń jẹun ọlọ́gbọ́n méjì tí ń rún bẹ̀rù sí kí ká ní ọ̀sà ìmọ̀ pómi toro ni wọ́n rùn káyìn èèyàn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ mọ̀ fúra ẹ mọ̀ fúra ẹ mọ̀ fúra sẹ́rí gbogbo ọ̀rọ̀ tá à ń gbé sórí social media tá a fi ń ṣe awẹ́wà kì í máa sọ̀rọ̀ awẹ́wà kì í máa sọ̀rọ̀ àwàdà ẹ dúró náà o tá a bá béèrè pé ta ló lórí Yorùbá ta ni aṣíwájú Yorùbá ta ni ọ̀gá nílẹ̀ Yorùbá irú ẹni wo ni irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ṣé ọba aládé ló gbọ́dọ̀ jẹ́ ni àbẹ́ni tó dàgbà jù nílẹ̀ Yorùbá àbẹ́ni tó mọ̀wé tó ríran àbẹ́ni tó mọ̀tàn àbẹ́ni tó jẹ́ pé ọgbọ́n Yorùbá ju Yorùbá gangan lọ ṣóun la fẹ́ pè láṣíwájú Yorùbá ọ̀rọ̀ Yorùbá mà bà mí lọ́kàn jẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá mi ò yọba kankan sílẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ pè wá sákíyèsí àwa tá à ń sọ̀rọ̀ lórí social media ọ̀nà tá à ń gbé ọ̀rọ̀ gbà èmi máa ń fojú láì fi wò ẹlòmíà kàn bọ́ sórí social media tó bá ti gbọ́ pé ọba kan ṣàṣìṣe tàbí ọba kan ṣàṣìsọ tàbí ọba kan ṣàṣìwí á bẹ̀rẹ̀ sí ní máa bú ọba yẹn á máa yẹ̀yẹ́ rẹ̀ á máa dọ̀tí rẹ̀ lérògbà wípé kóun lè ní traffic lórí péèjì rẹ̀ ṣùgbọ́n ṣé ń tọ́kàn ṣé ìtẹ́ ń ṣe yìí láti jọ́ tẹ́ ẹ ti wá kò mọ́ tá a ti ń yẹ̀yẹ́ àwọn ọba wa lórí social media ó wá di ìgbà mélòó tá a rí táwọn ọba yìí yípo tàbí tí wọ́n ṣe nǹkan tá a fẹ́ tó tẹ́ wa lọ́rùn ẹ ṣe jẹ́ ká jókòó ká ronú wa ká ṣe àpérò ká wá ọgbọ́n àti ọ̀nà ká fagọ̀kun káwọn àgbààgbà ó yá wa ní làákàyè tàtúnṣe ó fi wáyé láàrin ọba ilẹ̀ Yorùbá tọba tí ń ṣàṣìṣe ó fi mọ̀ pé òun ń ṣàṣìṣe ọba tí ń ṣàṣìṣọ ó fi mọ̀ pé òun ń ṣàṣìṣọ ọba tó kù díẹ̀ káàtó yóò fi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba tí ń jẹ ṣẹjọ́ wọn ni ọ̀nà wo ni kálukú ń gbà jọba ọ̀nà wo ni kálukú ọba yìí ń gbà dépò sẹ́rí ipò ọba ipò tó tóbi jù ní torí wípé àwọn àgbàlagbà ní ìwọ̀fà rọ́ba lọ́nà ọ̀ràwọ́ oníkiri ó sì ń lọ́ba ìwọ̀fà ọmọ ìwọ̀fà òfura ìwọ̀fà ọmọ òṣùpá nílá ọ̀rẹ́ ru àgbà kí ni ń jẹ ọba
kí ni wọ́n ń jọba lé lórí, irú ìwà wo ló gbọ́dọ̀ wà lọ́wọ́ ọba. Àṣé arúgbọ́n ó bora rẹ̀ mọ́nú igbá, ìgbín gbọ́n ó bora rẹ̀ mọ́nú karahun. Nígbà ìwáṣẹ̀ nínú ìtàn tá a gbọ́ ni wípé bàbá wa Ọọ̀nìrìṣà wípé bàbá kì í jáde, pé Ọọ̀nìrìṣà kì í ṣẹni tí ìgbà ojú máa ń rí. Lákòókò yìí iyì ńlá ló wà fún ọba Ọọ̀nìrìṣà, agbára ńlá ló wà fún ọba Ọọ̀nìrìṣà. Tí wọ́n bá tiẹ̀ wá ń pe Ọọ̀nì ní aṣojú Elédùmarè nígbà náà, kò sẹ́ni tí ó jà wọ́n, torí pé gbogbo wa mọ̀ pé Elédùmarè ọba kò sẹ́ni tó fojú kàn, àṣírí iṣẹ́ ọwọ́ rẹ̀ là ń rí. Tá a bá wá rọ́bà kan tó fira rẹ̀ pamọ́ lákòókò náà, tá a bá pè láròlé Olódùmarè lókè èèpẹ̀, kì í ṣàsọdùn, kì í sì ṣàsọjù ọ̀rọ̀. Ṣùgbọ́n lákòókò yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe ń rí? Tó bá wá ń rí bẹ́ẹ̀, irú ipò wo lẹ rò pé Ọọ̀nìrìṣà wà? Ṣé bàbá ó wà nípò àpọ́nlé tí wọ́n wà nígbà náà? Torí pé gbogbo àkókò tá à ń wí yìí, ọba ìlú ní pàṣẹ, ọba ìlú ní ṣèlú, ó sì kò síbi táṣẹ ọba ìlú ò dé. Ṣùgbọ́n tọ́ba kan bá wá lòun fi rẹ̀ pamọ́ lásìkò yìí, alága kánsù lásán màrà tí ó fi irú ọba bẹ́ẹ̀ dá, ká mọ̀ tí ì sọ gómìnà, ká mọ̀ tí ì sọ ààrẹ. Ní gbogbo àkókò tá à ń wí yìí, ààrẹ àtòyìnbó àti gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba ńgbà náà, wọ́n máa ń wá ọba wa ni. Ọba kọ́ ní ó pé òun lọ Àbújá, ṣùgbọ́n ní ìsìn ọba ó dá Àbújá o, bí bẹ́ẹ̀ kọ́ àbú ó jà á tọ́ba bá kọ̀ tí ò dá Àbújá. Ṣé ẹ rí i pé nǹkan ti wọ́, ó ti tẹ̀, ó ti rún? Elédùmarè nìkan, ọba Táyérọ̀bí-Àgògò, òun nìkan ló lè bá wa tuntun. Kì í ṣe gbogbo wóróworó tá à ń sọ lórí social media yìí, tá a fi ń fi ìtàn fọ̀gbẹ́, tá à ń dá kún wàhálà, tá a rò pé àwa là ń ṣe kí ni, àwa là ń yanjú ẹ̀ nítorí owó. Ìyẹn ni àkíyèsí àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ pe àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media. Èyí tó wá dàbí rẹ̀ tí mo béèrè pé ọ̀nà wo là ń gbà, ta la fẹ́ pè lásíwájú. Tó bá ṣe pé ní tòótọ́ bàbá wa kábíyèsí Ọọ̀nìrìṣà, àwọn lolórí gbogbo ilẹ̀ Yorùbá, àwọn lolórí gbogbo ọba, àwọn lolórí gbogbo aládé. Ẹni tó bá jẹ́ olórí, ẹni tó bá jẹ́ aṣíwájú, irú ipò wo ló yẹ kó wà? Irú ààyè wo ló yẹ kó wà? Àwọn wo ni wọ́n jọ fẹ́ ṣèjọba? Àwọn wo ni wọ́n jọ fẹ́ ṣèlú? Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà? Ọ̀nà wo la fẹ́ gbà ní protocol tí wọ́n fi máa to ààyè yìí tàbí to ipò yìí? Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ti kúrò ní lágbájá lágbà. Ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́rọ̀ mi o. Ẹ̀yin onílàákàyè ọlọ́pọlọ pípé ẹ̀dá nílẹ̀ Yorùbá ni mo bá wí. Ó ti kúrò ní lágbájá lágbà. Ọ̀rọ̀ àgbàlagbà lọ́nà, ọ̀dọ̀bálẹ̀ ò ń béèrè ọgbọ́n lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ bọ́pọlọ tiẹ̀ gan tó ń béèrè ọgbọ́n lọ́wọ́ ẹ̀ ju tiẹ̀ lọ? Torí pọ́tọ̀ làgbà, ọ̀tọ̀ lọ́jọ́ orí, ọ̀tọ̀ nípò àgbà. Ewu ọ̀kàn àgbà, ewu ọ̀kan àgbà. Olówó lọ́wọ́ ọ̀kan lówó, tọ̀rọ̀tọ̀ lówó ọ̀tọ̀ náwó. Tó bá wá ṣe pé tòótọ́ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé lolórí ọba, àwọn náà lolórí Yorùbá, kí ni wọ́n ní fún Yorùbá? Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà? Kí ni wọ́n rò páwọn ṣe jólórí Yorùbá? Ǹjẹ́ ọba ló lẹ́tọ̀ọ́ láti jólórí Yorùbá? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ tiri ẹ wòye.
ẹ wò báyé ṣe ń lọ nígbà tí àwọn aṣíwájú ọba tí wọn ò bá gbà fúnra wọn. A mọ̀ pé bá a ṣe ń sọ yìí tá à ń láàgùn yìí tá à ń fẹmú fò tá à ń fẹjú fò yìí táwọn òpònú aláìnílàákàyè ọlọ́pọlọ dúdú tí wọ́n bá kọ kọ́mẹ̀ǹtì sórí comment section irú lẹ́ẹ̀ mọ̀ wí irú ni wọ́n mọ̀ lọ sọ torí pọpọlọ wọn ti lọ. Ṣùgbọ́n mi ò bá tiwọn wá, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá ni mo bá ti yín wá. Ìmọ̀ràn tèmi rèé o, kó tó di pé wàá sọ̀mọ̀ràn tèmi, àbá tí mo fẹ́ dá fẹ̀yìn àgbààgbà àtẹ̀yìn lọ́balọ́ba. Mo fẹ́ yà sórí bàbá wa kábíyèsí ọba Olúwo, ọba Abdulrasheed. Àkọ́kọ́ ńbẹ̀, èmi fẹ́ pe bàbá lákìyèsí. Wọ́n ní a kì í dákẹ́jẹ́ ká jẹ̀bi ẹjọ́, a kì í wòsàn ká dáràn, ojú kì í ríbi lẹ́yìn ìhó. Gbogbo ọba tí bá ń jẹ nílẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ mọ̀túmọ̀ ọba tá à ń jẹ, a sì gbọ́dọ̀ mọ̀túmọ̀ ọba tá a jẹ́. Àkọ́kọ́ lákòókò yìí, gbogbo pé kí ọba kan kó máa jìjà tí ò ní ìdí pàtàkì kan tàbí ìjà tó lè ran Yorùbá lọ́wọ́, ìbànújẹ́ ní ó kọ́kọ́ máa jẹ́ fáwa Yorùbá. Torí pé n tó ń kojú wa ó lágbára ju àwọn nǹkan táwọn ọba wa ń fa wàhálà lé lórí lọ. Àìmọye èèyàn ni wọ́n gbé ìyá ẹ̀ tí wọ́n gbé bàbá ẹ̀ tá à rí nǹkan kan sí sí, tí kò sí pé bóyá ọba aládé kan ó tiẹ̀ gbégbèsè kan. Pàápàá jùlọ láìpẹ́ láì jìnnà yìí ni la gbọ́ pé bàbá wa kábíyèsí Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ lórí bóyá kí n sọ pé Kwara State tàbí kí n sọ pé lórí Ìlọrin, tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ ètò ààbò. Ọ̀rọ̀ yìí ó dùn mọ́ mi púpọ̀, ṣùgbọ́n mo wò pé tí bá ń rí báyìí lórí igun kọ̀ọ̀kan, ọmọ dáa. Pàápàá jùlọ táwọn ọba ìbá lè tiẹ̀ ronú pé ẹ jẹ́ á pera wa, ẹ jẹ́ á jókòó lórí ètò ààbò fúnlẹ̀ Yorùbá. Báwo ni kì bá ṣe dùn tó? Irú ọba tó bá ń perú ìpàdé àpèjẹ báyìí, irú ọba bẹ́ẹ̀ mọ̀ ló yẹ láṣíwájú ilẹ̀ Yorùbá. Mi ò sọ pé ìrìnàjò t'Áláàfin rìn o ni mo fi ń pè wọ́n o. Mò ń sọ pé ọba tó bá lè pàpè, tó bá lè pe ìpè, tó jura rẹ̀ sílẹ̀, tí ò wá gbà kiri, tí ò wá ẹnìkan gbàyàwó mi, ẹnìkan fọ́kọ mi, tó wá pè tá a fi wá ojútùú sí tó ń ṣẹlẹ̀ Yorùbá. Lákòókò yìí, àwọn nǹkan kan ń bẹ tèmi ní ò lè fọwọ́ sí pé kó padà sílẹ̀ Yorùbá mọ́ o. Agbára àtàṣẹ tí ń bẹ fọ́ba aládé níjọ̀ún àná tó fi jẹ́ pé àwọn ìjọba wà ń bá wọn ni, wọ́n wà ń gbàṣẹ lọ́wọ́ wọn. Èmi gan ò lè sọ pé kó padà síbẹ̀ mọ́. Bí mo tiẹ̀ sọ sẹ́nu mi tọrọ ń bẹ̀ ni. Torí pé ìrìnàjò tí gbogbo ọba aládé ń rìn lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ ọba ni ò yẹ lásíwájú. Tó ṣe pé àfi k'Elédùmarè ó bá wa tọ́ wọn mọ̀ ọ́n ṣe, kó tọ́ wọn sọ́nà. Torí pé èmi kì í fẹ́ fẹnu àbùkù kan aṣíwájú kankan. Torí pé b'émi gan bá wà nípò, irú àrà wo ni mo mọ̀ tí wọ́n dà. N tí ń bẹ nínú ẹni iná lọtí pa ní pa. Àwọn ọ̀rọ̀ tí bàbá wa Olúwo ń sọ yìí, ó rí bákan 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 lára mi. Ṣùgbọ́n mi ò rí nírí wípé ẹnìkan ń bẹ tí ó gbọ́n ju gbogbo ayé lọ, àyàfi Elédùmarè ọba. Àkọ́kọ́, èmi kàn fẹ́ kó máa yé bàbá mi Olúwo. Èmi gbà fún yín o, mo dẹ̀ fẹ́ràn yín púpọ̀ torí nínú ọ̀rọ̀ yín mo máa ń rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan kan ńbẹ̀ tí máa ń nítumọ̀ sí mi. Ṣùgbọ́n iyì tí ń bẹ fọ́ba aládé iná ni pé kò dáa kọ́ba aládé máa sọ̀rọ̀ jù tàbí kọ́ba aládé máa sọ̀rọ̀ tán. Èmi ò pé kọ́ba aládé ó má sọ ohun tí ń bẹ nínú rẹ̀. Ṣùgbọ́n nínú ọba tẹ́ ẹ bu ọlá fún, tẹ́ ẹ bu ọ̀wọ̀ fún,
ní kábíyèsí Aláàfin Adéyẹmí ikú bàbá yèyé tàná. Nínú àwọn nǹkan tí bàbá yìí wá máa ń sọ tápọ́nlé àti iyì tó fi wà fún náà ni ọ̀rọ̀ ẹnu ní ṣókí. Nínú ọ̀rọ̀ Aláàfin kábíyèsí ikú bàbá yèyé, kábíyèsí ní ọ̀rọ̀ pé tá à ń pè lọ́ba, pé ọ̀rọ̀ kan ń bẹ nínú ọba tó ṣe pé ọba ò gbọdọ̀ sọ tí yóò fi jáde láyé. Ìtì ń jọba nù. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ìlọba máa ń sọ. Ọ̀rọ̀ tọ́ba ó bá sọ gan, ó lásìkò, ó lákòókò. Ẹ má bínú pé mò ń lo Aláàfin Ọ̀yọ́ láti fi sọ ọ̀rọ̀. Àwọn nǹkan tí mo rí kọ́ lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ bàbá yìí. Bàbá yìí ti ń lọ sílùú kan rí níjọ́ kan, wọ́n lọ ṣe lecture. Wọ́n á láwọn débì kan, àwọn padà. Wọ́n á ní kí ló dé? Àwọn á ní ọ̀rọ̀ tá a kọ lọ́wọ́ tá à ń lọ sọ ń bì kò jẹ́ mọ́. Àkókò ọ̀rọ̀ yìí ti kọjá, a gbọ́dọ̀ sọrú ẹ̀. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ lọ compose ọ̀rọ̀ mi. Nígbà wọn á dèlú yẹn, wọ́n fọba jẹ ń bẹ̀, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn wá ṣẹ̀ṣẹ̀ gbà pé ọ̀rọ̀ ẹni tí bàbá yìí sọ. Ọ̀rọ̀ lákòókò, ṣùgbọ́n ìsọ̀rọ̀ láwùjọ ibi tí ọba ti yẹ ká sọ, ìsọ̀rọ̀ lákòókò ibi tí ò ti yẹ ká sọ, eléyìí ó mọ wá mú ìtàbùkù bá ọba tí bá ń ṣe bẹ́ẹ̀. Táwọn ìlú òfin máa ṣàsọgbọnú pé ọba wa mu gbó, ó mu kòló, ó mu gbá, ó màwó, láwọn ọ̀rọ̀ àlùfàǹsá tẹnu ọmọ ìlú ọgbà sọnù ọba ìlúkìlú torí ọjẹ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá wá rí aráàlú kan tó fẹ́ pe ọba sákìyèsí tí wá ń sọ àwọn ọ̀rọ̀ àbùkù báyìí, bí ìgbà tá à ń fìtọ̀ fọ̀gbẹ́ ni, àti pé àgbààkà ní rókù kálẹ̀ tí tá ń pa. Àwa tá a fẹ́ pè èèyàn sákìyèsí, ẹ jẹ́ á pè sákìyèsí lọ́nà tọ́rọ̀ yẹn ó gbà yé. Ó dẹ̀ mélòó tẹ́ ẹ rí kí bàbá wa onírìṣà tó ṣe pé gbogbo ibi tí wọ́n bá lọ, gbogbo ibẹ̀ náà ni wọ́n ti máa sọ̀rọ̀. Eléyìí jẹ́ kí bàbá yìí máa ní ọ̀pọ̀lọpọ̀ iyì àti ẹ̀yẹ. Tó ṣe pé ibi tọ́rọ̀ ò bá ti yẹ, wọn ò ní sọ níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni bàbá wa kábíyèsí ikú bàbá yèyé. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí bàbá bá tiẹ̀ ti fẹ́ sọ̀rọ̀, bàbá ò ní gba social media láyè láti tan fóònù láti fi rìkọ́ọ̀dù. Torí pé ẹni tí ò borin jẹ́ kò ní kọ́ bólórin ṣe kọ́. Ṣùgbọ́n bá tó fẹ́ sọ̀rọ̀ tí bá gbé ẹ bá ń pa àwọn journalist, ẹ bá ń pe cameraman, ó yá ẹ gbé fóònù, ẹ máa rìkọ́ọ̀dù tí mò ń sọ yìí, ẹ máa post ẹ̀. Ṣé ọba ni wá ní ká pè ní àbí oníròyìn, àbí ká pè lọ́ba social media? Irú ọba bẹ́ẹ̀. Ọba gbọ́dọ̀ kóra rẹ̀ níjàánu. Gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló lésì, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n gbọ́dọ̀ máa fèsì sí. A ti gbàgbọ́ pé orí lọba, ọ̀jọ̀gbọ́n lọba, ọlọ́gbọ́n lọba. Gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, ó dàpérò fúnlẹ̀ Yorùbá. Ló jẹ́ kí n máa pè lákòókò yìí wípé ta lolórí Yorùbá? Ta l'aṣíwájú Yorùbá? A mọ̀ pé táwọn èèyàn bá kọ, tí wọ́n bá máa dáhùn béèrè yìí nísìn, àwọn kan máa kọ pé Ọọ̀ni lolórí ọba, Ọọ̀ni lolórí Yorùbá, Ọọ̀ni lolórí aládé. Àwọn kan máa kọ pé Aláàfin ni, ikú bàbá yèyé ni. Àwọn tọ́rọ̀ mi ò yé nìyẹn. Ẹ̀yin tọ́rọ̀ mi yé, ẹ̀yin ni ẹ dá mi lóhùn, ẹ̀yin ni ẹ bá mi sọ̀rọ̀. Ẹ jẹ́ á gbà báyìí, bóyá yóò tún yé yín. Tírú bá fẹ́ bàjẹ́, Yorùbá ò ní kí wọ́n fi iyọ̀ tún sí. Táta bá fẹ́ kan, Yorùbá ò ní kí wọ́n fi iyọ̀ bọ́. Tọ́bẹ̀ ò bá dùn, Yorùbá ò ní kí wọ́n fi iyọ̀ sí. Tí iyọ̀ gangan bá wá fẹ́ bàjẹ́, kí ni wọ́n fi tọ́yọ̀ sí? Ó yá, iyọ̀ la fi ń tó nǹkan sí. Iyọ̀ ló wá fẹ́ bàjẹ́, kí lẹ fẹ́ fi tọ́yọ̀ sí? Gbogbo ọba lolórí. Gbogbo ọba tẹ́ ẹ wá fẹ́ pè lólórí ni la ti wá ń rí àléébù wọn yìí. Kò sí ọba kankan nílẹ̀ Yorùbá lákòókò yìí tọ́wọ́ ẹ̀ tó yẹ káìkàì débi pé a sọ pé lágbájá ni olórí Yorùbá.
ẹ lè fèèyàn jọ lórí ọba, ẹ lè fèèyàn jọ lórí aládé, ṣùgbọ́n ní gbogbo ohun tí ń jẹ́bi tá a ti ń sọ Yorùbá lẹ́nu, ta ló lórí Yorùbá? Àní, torí àní tí kì í ṣe gbogbo ẹni tó ní tí wọ́n fi lè ṣe ìní ń bẹ mọ́. Ìwádìí wo la fẹ́ ṣe tá a fi bẹ́ni tó lè yẹ ní Yorùbá tá a máa fi tún gbogbo tó fẹ́ bàjẹ́ yìí ṣe? Àbárè ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ lọ bá wa ṣe ètò. Àwọn kan ń bẹ, mo ti gbàgbé orúkọ tí wọ́n máa ń pè wọ́n, ṣùgbọ́n àwọn kan ń bẹ tí ń pè ní Árèwá. Àwọn kan ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà tá a máa bú orúkọ wọn, ṣùgbọ́n èmi yẹn ríṣẹ́ wọn tí wọ́n máa sọ pé àwọn àpapọ̀ aṣíwájú ilẹ̀ Yorùbá àbí nǹkan. Wọ́n á kàn sọ̀rọ̀ sínú pépà. Ààrí kókó iṣẹ́ tí wọ́n ń ṣe, èmi ò rí o. Torí èmi wò pé tó bá ṣe pé àwọn kan wà ní ìlú kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n wá kóra wọn pọ̀, bóyá èèyàn 2, 3, 4 n'Íbàdàn, l'Ọ́yọ́, l'Ógbómọ̀ṣọ́, n'Íjẹ̀bú, l'Ábẹ́òkúta, ní Èkó, n'Ílọrin, ní Èkìtì, ní kinní kan, tó jẹ́ pé gbogbo ìlú kọ̀ọ̀kan pátá wọ́n wá donate ara wọn. Tó wá jẹ́ pé wọ́n ti gbá research, wọ́n ti rí pé àwọn ìyẹn kì í ṣonífẹ̀ẹ́ inú, wọn kì í sọ̀rọ̀ ìfẹ́ inú, tí wọ́n wá jọ ń ṣe àjọṣepọ̀. Tá a bá perú wọn láṣíwájú Yorùbá, ìgbà yìí la tó ní aṣíwájú. Débi wípé wọn ó máa tilẹ̀kùn mọ́rí, wọn ó máa ṣèpàdé lórí ilẹ̀ Yorùbá. Tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ọba nílẹ̀ Yorùbá, àwọn ni wọn ó sáré jáde, wọn á lọ sáré súgbà wà, wọn á lọ bárú ọba tó bá jẹmọ́ kán dálẹ̀kùn, kí wọ́n dẹ̀ ní òǹtẹ̀ àṣẹ àwọn ọba yìí lọ́wọ́ wípé ń tẹ́ ẹ bá ti sọ abẹ́gi. Débi pé wọn ò ní agbára, débi pé wọ́n fẹ́ lè fún ọba ní suspension pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba. Pé tí wọ́n bá ní òkè, ẹ wò ó nísìnyí, ìjọba ṣètò, a ní ọlọ́pàá, sọ́jà wà, civil defence wà, wọléwọlé wà, road safety wà, VIO wà, Àmọ̀tẹ́kùn wà, OPC wà. Kálukú wọn lọ́mọ òfin tó dé o. Kálukú dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin àwọn, agbára àwọn abẹ́ ọlọ́pàá ló wà. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ tí road safety nísìnyí tí bá ń fa wàhálà pẹ̀lú driver, road safety tẹ́nìyẹn bá ti commit, road safety ò ní police station tí ó lọ rèé tì mọ́. Tó bá ti di wàhálà tó ti jagbára rẹ̀ lọ, ó ti kan ọlọ́pàá. Same thing VIO, same thing fún wọléwọlé, bí wọ́n ṣe tó kán ní ráǹkì jù bẹ́ẹ̀ lọ. Tó bá ti di wàhálà, ọlọ́pàá ni wọn ó ké sí. Bámọ̀tẹ́kùn ṣe lágbára tó, tí wàhálà wọn tó bá ti pọ̀ jù, ọlọ́pàá ló kàn. Ó níbi tí agbára kálukú dé. Bọ́lọ́pàá ṣe wá tó, bẹ́ẹ̀ náà lọ́lọ́pàá náà wá lọ́gàá. Gbogbo àwọn ètò yìí ní ń bẹ láyé nígbà kan, ṣùgbọ́n kò sí mọ́ nílẹ̀ Yorùbá lénìí. Ètò yìí lèmi ń bẹ̀bẹ̀ fún. Kì í ṣọba kan ni yóò gbé ètò yìí kalẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá ni yóò gbé ètò yìí kalẹ̀. Wọ́n wá lọ gbé báwọn ọba tí wọ́n bá ti jókòó tán tínú wọn konú. Wọn dẹ̀ ní jẹ́ òṣèlú ó wọ̀ ọ́, wọn ní jẹ́ fẹ́ ẹnu ó wọ̀ ọ́. Wọn ó dẹ̀ ní rule and regulation. Mi ò ní kán sọ àgbà láàrin ọba tàbí kán sọ kékeré láàrin ọba, ṣùgbọ́n kí wọ́n máa ṣàtúnṣe, káyé máa yẹpẹrẹ ara wa mọ́, káyé máa yẹpẹrẹ àwọn ọba wa mọ́ lórí social media. Káwọn ọba yìí náà ó mọ ohun tó tọ́ àti ohun tí ò tọ́. Nígbà kan mo máa ń gbọ́ oyè kan, ìmọ̀ bóyá wọ́n ń yàn ní ìsìn, bóyá wọn ò yàn mọ́. Adviser to the governor, adviser to the chairman, adviser to the president. Ìmọ̀ bóyá wọ́n tó ń yàn mọ́. Ó yẹ káwọn ọba náà máa ní adviser. Ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ adviser ọba, kì í ṣe ẹni tó bá ó tó máa advice.
kì í ṣẹni tí ó máa kọ́ ọba ìlú bí ó ṣe náwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ agbẹnusọ fọ́ba PRS tí wọ́n ń gbé ọ̀rọ̀ ọba síta, ṣé wọ́n ní làákàyè tọ́ba? Ṣé wọ́n ní làákàyè tọ́rọ̀ tí wọ́n ń gbé síta? Ẹni tí ó bá sì máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ọgbọ́n rẹ̀ ò bá ṣe déédéé tọ́ba, ó gbọ́dọ̀ lọ́gbọ́n jọba lọ. Débi pé tí wọ́n bá gbọ́rọ̀ kan fún un, òun gan mọ̀ pé ọ̀rọ̀ irú eléyìí sọ yẹ kó bọ́ta. Lẹ́yìn ibi tó bá ń lọ, irú ọ̀rọ̀ wo ló yẹ kí wọ́n sọ ńbẹ̀? Irú ọ̀rọ̀ wo ló yẹ kó jáde? Ẹ̀yin aṣíwájú Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bàbá wa, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ò dáa. Àkókò tí ń ṣẹlẹ̀ sí yìí ò dáa. Mo wá ń wo ọjọ́ iwájú, àwa tá a sì kéré, tá a wà ní age of 50 là ń dárò ara wa yìí. Àwọn ọmọ táwa wá bí ńkọ́ tí wọn ò tí ju bí ọmọ ọdún 10, 15 lọ. Báwo lọ́jọ́ iwájú tiwọn gangan ṣe fẹ́ rí? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá sì fi ilẹ̀ aláwọ̀ dúdú sílẹ̀, wọ́n sì ń sáré ilẹ̀ aláwọ̀ funfun nítorí ẹ̀gbin, ìdọ̀tí tí ń bẹ lára wa. Àsìkò rèé tó yẹ ká ṣàtúnṣe. Àsìkò rèé o tó yẹ ká ṣàtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa à fojú wo láì fi ọba mọ́. Ìfẹ́ ọba, ìfẹ́ tá a ní sọ́ba ni ló kù tí kálukú fi ń sọ̀rọ̀. Béléyìí ò bá sọ̀rọ̀, tó bá ṣe pọ́yọ̀ọ́ ni ọ́, ọ̀rọ̀ tí ó pọ́n ọba ìlú wọn lé ní ó sọ. Bí tìfẹ́ ò bá sọ̀rọ̀, ọ̀rọ̀ tí ó pọ́n ọba Ifẹ̀ lé ni. Báwọn tí ń bẹ ní Ìwó bá sọ̀rọ̀, ọ̀rọ̀ tí ó pọ́n Olúwo lé ni. Ọ̀rọ̀ tí ó pọ́n Olúbàdàn lé lára Ìbàdàn sọ. Pàápàá jùlọ tó bá tiẹ̀ wá jẹ́ pé kàńtà láàrin ọba kan sọ́ba kan ni. Kò sẹ́ni tí ó sọ pé ọbẹ̀ tòun ò dùn. Ṣùgbọ́n tá a bá nírú àwọn ọ̀jọ̀gbọ́n báyìí, tá a kó wọn jọ, wọ́n mọ̀ gbà wá. Á ṣera wa lóṣùṣù ọwọ̀, á lè gbọ́ra wa lọ́wọ́ sẹ́wọ̀sẹ́wọ̀. Ó rọ gbogbo ilẹ̀ Yorùbá o. Pàápàá jùlọ tí ò bá wá tì sí irú nǹkan báyìí, gómìnà ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ń bẹ nípínlẹ̀ Kwara. Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin àwọn gómìnà? Ìrìn àjò wo ni làwọn stéètì gangan ń gbìn lórí ọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá? Àbí ṣé second term tí kálukú ń lé yìí iná ni ò jẹ́ kí wọn ó lè dá sọ́rọ̀ ìlú? Ṣùgbọ́n rọ̀ yín lọ́rùn láti lọ gbọ́pá àṣẹ fọ́ba. Ó rọ̀ yín lọ́rùn láti lọ ṣèwúyè fọ́ba o, ẹ̀yin gómìnà. Yorùbá lẹ́yìn náà o, kì í ṣe pé wọ́n lọ́ọ́ mú yín wá láti ìlú míì o. Ọmọ stéètì yẹn ni gbogbo yín. Lákòókò yìí, pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí, a wá rí gómìnà kan tó tiẹ̀ wá jáde tó ní ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ á ṣèpàdé lórí ọ̀rọ̀ àwọn ọba wa. Ọmọ ṣe o, igi wo la wá fẹ̀yìntì tó fẹ́ gbà wá dúró? Elédùmarè ọba táníyọ bí agogo, mo wá bá wa táyé rọ̀. Ṣùgbọ́n mò ń pe gbogbo ẹ̀yin ọba náà lákìíyèsí o. Ẹ fura o, ẹ fura o. Bàbá wa Olúwo, ẹ fura, ẹ fura, ẹ fura, ẹ fura. Béèyàn bá ru epo tí ò bá ru iyọ̀, táyé bá ń pé pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó yẹ kó dọ̀hún ó fura o. Ọba ni yín o, èmi gbà fún yín o, mo gbà fọ́lọ́run lára yín. Èmi gbà fọ́lọ́run lára yín. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀sìn Islam náà lẹ gbé dání, ẹ̀yin náà mọ̀ pé ẹ̀sìn àpọ́nlé ni. Ẹ̀yin náà mọ̀ pé ẹ̀sìn tó bọ̀wọ̀ fún èèyàn ni. Ẹ béèrè fọ́wọ̀, àpèrè tẹ́ ẹ jókòó lórí ẹ̀ yẹn, ẹ túbọ̀ béèrè ọ̀rọ̀ dúndùn fún káwọn ìlú máa sọ nípa rí. Kì í ṣe gbogbo bí iná tàbí gbogbo ohun tí bá ń bẹ nínú yín náà lẹ gbọ́dọ̀ máa sọ síta. Èmi ò sọ̀rọ̀ lórí pé ẹnìkan gbàyàwó, ẹnìkan fìyàwó sẹ́ẹ̀tì torí pé nǹkan tí mi ò bá mọ̀ pé kí n sọ nípa ẹ̀. Èmi kàn pè yín ṣàkíyèsí fún presentation yín. Kábíyèsí fún gbogbo ọba aládé.